nínú ìgbìmọ̀ tán ti fẹ́ bá yí onítìrí jẹ́ tán ti ń pèrò ẹ má ti gbàgbé pé ajá Tẹ́ní rèé ajá Tẹ́ní ó ti endorse Dagarodi Daga Boots Daga Bandit of Nigeria ó ti ní Daga Bandit of Nigeria ní kí wọ́n support nígbà tí wọ́n ń wá mi tí wọ́n rí mi àwọn náà kó fò jáde pòrò tán láwọn ń wá àṣetorí irọ́ ni nígbà tá a dẹ̀ rí wọn tán kí wọn yìn wọn o náà bá ní òótọ́ àwọn ọlọ́run ní bá bọ̀ wọ́n jáde ní bá bẹ̀rẹ̀ sí ní parọ́ tá a sì mọ́ wa akíní mo ṣe irú ẹ̀dá yẹn èmi tó wá rírú wọn nínú ìgbìmọ̀ ṣé ìpílánì tẹ́ ń pílánì rèé èmi ò ní bá yín fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ibi ó ṣe débi tán ti ń ba ayé ènìyàn jẹ́ ọ̀dájú ènìyàn ní gbogbo yín tẹ́ jókòó yìí èmi ò ní sí nídìí ibi so ọ̀fẹ́ pa mí pápátá kí n tún wá join ẹ hand together gbé èèyàn wálẹ̀ ká má gbúrú ẹni yẹn mọ́ láyé rárá ó di wípé kí n máa wá wọ́ọ̀ṣì wọn gbogbo ọ̀rọ̀ tán sọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́n jáde gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin tí màá kàn sọ nípa orúkọ yín ẹ lọ pa ìwà yín dà mo rí Yorùbá ní ìrí wípé tán bá rẹ́ni tó ní akíkanjú ṣẹ́fẹ́ gbọ́ mi kì í ṣe pé bóyá mo support onítìrí tẹ́lẹ̀ but mo dé stage kan mo wá ronú dẹ́n sáré ṣe dẹ́yìn voice note yìí jẹ́ fún yín kó o gbọ́ ẹkún tí mo ní mo sún jọ yẹn jẹ́ kí n yín jẹ́ fún yín mo ń bọ̀ jẹ́ kí n sáré fún ẹ ní voice note yìí kó o fi wo reason tó fi dàbí wípé mo ń bọ̀ November ní kìí ṣe December ni mo máa ń gbé lọ yìí November bọ̀ November 2020 ni bọ̀ November bọ̀ yà ṣé o ní jẹ́ ìyàwó yes dẹ́n sáré fún ẹ lélẹ̀ bọ̀ sí mi ní play gbogbo ọ̀rọ̀ kan sọ mbẹ̀ bọ̀ tí dẹ́n sáré yín eléyìí jẹ fún ẹ mbọ̀ dẹ́yìn bí ìjẹ mo fẹ́ kó o gbọ́ voice note yìí gbọ́ bí máa gbọ́ o ṣé ń gbọ́ mi ẹ lè sóò lọ́ọ̀fù ẹ jẹ́ mọ́ fara wé wọn ẹ jẹ́ mọ́ fara wé wọn mo fún ìjù wọn lọ lọ́nà kan náà o wọ́n fẹ́ frustrate ìyá wọn ni o ó yá. ayé ọmọ gbẹlẹ tó làwọn èèyàn yìí ẹ wo bó ti ń pílánì bó ti ń àkàkáǹtì àwọn èèyàn bó ti ń pílánì àtàwọn náà máa ní káwọn èèyàn jáde àwọn èdè tó sanwó fún blọgà àwọn èdè tó máa dá wọn náà wádìí máa sojú ayé àṣetájú àti dára ń sọ̀rọ̀ àṣetájú àtàkàdé ń sọ̀rọ̀ wọn jà ẹ wọ́n bó ti ń kúrò bá mi yọ níta nínú ti Yorùbá adékúrè èké ẹ fà ayé mi ò wá rògbò lọ́dọ̀ mi torí tẹ̀sẹ̀ yìí gan o lọ́dọ̀ mi ti adékúrò wọn náà parọ́ bá wà yìí bàbá gbé tó yẹ oyè mo lọ ẹtí mi ti di o ẹtí mi ti. yes dẹ́ndá dúró ń bẹ̀ ń fọ́ọ̀sì yẹn gùn lọ ó gùn gan so gbọ́ bẹ̀ yẹn ó gùn gan nígbà tí mo kúrò nínú ìgbìmọ̀ tán nù mo wá ń dáké mo pariwo pé àsáwọn pípù yìí ò bára wọn jà tájù dáde ń dò ní olọ endorse Bọ́lá Ahmed Tinubu gbogbo wọn yìí wọ́n jọ endorse àwọn ògbé tí wọ́n jáde ni àwọn wọn gbé tí wọ́n jáde àwọn ló kù ìsí kan ló sí lọ lẹ́yìn kẹ́ ẹ dúpẹ́ fún tájù kó tiẹ̀ fojú tiẹ̀ hàn ṣẹlẹ̀ àwọn tó kù yẹn wọ́n owó ni wọ́n ń ṣiṣẹ́ fún lórí nínú Yorùbá Nation nothing more owó ni wọ́n ń ṣiṣẹ́ fún tẹ́ ẹ bá rí wọn tán bá ní kán búyàn wọ́n jà ó ṣé wọ́n jà wọ́n jà gbogbo àwọn David Hamilton kán máa ń ta kò yín gbà mí
gbogbo náà endorse pé tọ́mọ ẹni kì í ṣe ìdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kí ní kàkà